kábíyèsí olódùmarè, kábíyèsí ifá, akígbe olú ìfẹta lọ́run káàkiri àgbáyé pátá kójú tẹ̀mí wo nìfọ́ ìtẹ̀mí bọ̀ ní di láṣẹ olódùmarè láṣẹ lọ́wọ́ Ifá. Fọ́nrán kan ni mo mú wá, fọ́nrán bọ̀dá wa Almaroof olóko bíi building material roof. Ṣùgbọ́n ṣáájú kí ká tó bọ́ síbẹ̀ o, àwọn ìròyìn kan tẹ̀ mí lọ́wọ́ nípa kábíyèsí wa, kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ọba Akeem Abímbọ́lá Ọwọ́adé kádé pẹ́ lórí, nípa n tí wọ́n ní wọ́n ṣe látàrí ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ nípa pé gómìnà Ṣèyí Mákindé fi bàbá wa sẹ́nitọ́ ọba Rasheed Ládọjà tí wọ́n jẹ olórí alága tìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n á gbọ́ pé wọ́n ní kábíyèsí Aláàfin Ọ̀yọ́ wọ́n kọ lẹ́tà sí Àbújá lórí ẹ̀sùn náà pé kò tẹ́ àwọn lọ́rùn. Wọ́n á tún gbọ́ láti Àbújá tí wọ́n ní ọ̀rọ̀ ìpè office of the president pé wọ́n fún wọn lésì pé gbogbo ọba ní abẹ́ nígbà tí wà ní democracy yìí o, láti wà láyé olóṣèlú pé gbogbo ọba bákan náà ni, kò sí pé ọba kan ń jẹ gàba lórí ọba kan mọ́. Ipò ọba kan ń jẹ gàba lórí ọba kan, wọ́n sọ pé inú ìtàn lẹ́yìn wà, àwọn ọ̀run sì ti pẹ́ wípé torí láyé ìgbà kan fún England ni wọ́n control Nàìjíríà. Nígbà tí Nàìjíríà ti wá lómìnira, ṣé England lè control wa mọ́? Wípé gbogbo ọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ àtijọ́, wípé ọ̀rọ̀ ti dọ̀rọ̀ tán. Gbọ́ láyé ìsìn pẹ̀lú àwọn ọba tó yọ̀gì tí wọ́n jẹ pẹ̀lú generation sìn, ọba kan ò ju ọba kan lọ. Ibi tí àwọn lọ́balọ́ba ti pàdé lẹ́yìn káwọn lọ́balọ́ba kún wọn mọ́ pọ́nra wọn lé, kí wọ́n sì mọ́ bọ̀wọ̀ fúnra wọn, kí everybody stay neutral. Lẹ́yìn ìgbà náà mo tún wá ń gbọ́ awuyewuye tí mo tún wá ń gbọ́ ìlú tó wà yà mí lẹ́nu jù. Wọ́n ní kábíyèsí Aláàfin Ọ̀yọ́ pé wọ́n ní wọ́n fẹ́ gbé gómìnà lọ ilé ẹjọ́. Mo gbọ́ ní o pé gómìnà ṣe bá gbé lọ ilé ẹjọ́, mo gbọ́ ní o, èmi ò tí gbà o. Torí Olódùmarè ń jí ẹyin tá àròkó bá ń tá àrò jẹ. Ẹmbásì jù ní lọ ó lo junú nù. Torí mo mọ̀ tí àwọn ọmọ Ọ̀yọ́ bá ní ṣàbòsí, gómìnà Ṣèyí Mákindé ló fi Aláàfin Ọ̀yọ́ jẹ. Kì í ṣe pé bóyá nítorí pé wọ́n ṣe àrẹ́jìmọ́ yẹ dáfá, wọ́n ná dáfá, wọ́n ṣe àrẹ́jìmọ́ yẹ dáfá. Ṣèyí Mákindé náà, gómìnà Ṣèyí Mákindé náà ló pé babaláwo wá, ló gbé babaláwo wá láti ìlú èbò pé kí wọ́n dáfá. Wọ́n sọ pé Ifá ló mú bàbá wa Akeem Ọwọ́adé. Gbogbo ọmọ ìgbọ̀pá àṣẹ ní Ìbàdàn náà wọ́n ti wá gbà. Ìbàdàn wọ́n ti fún sàtìkẹ́tì ìgbọ̀pá àṣẹ. Gómìnà Ṣèyí Mákindé òun ló ṣe gbogbo ọ̀nà tí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ fi di débẹ̀. Tó wá jẹ́ pé tó wá pátá tó wá jẹ́ pé kábíyèsí Aláàfin Ọ̀yọ́ wọ́n wá gbé gómìnà Ṣèyí Mákindé lọ sí kóòtù tí mo sì mọ̀ kó lè jẹ́ bẹ́ẹ̀. Jẹ́ pẹ́rù ń bè mí o, kí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ wọ́n bá ṣe sùúrù o, ẹ̀ ń bá jù ní lọ lè jù ní lọ. Ẹ̀ má túwọ́ Olúnàgún ó mà ti padà ẹ o. Ṣé n sòótọ́ ọ̀rọ̀ kan fún yín? Federal government kò lágbára lórí state kankan ní Nàìjíríà tèmi mọ̀ yìí o. Federal government kò lágbára lórí state kankan. Governor ló ní state ẹ̀, ní tó bá sì fẹ́ ni ó sì ń bẹ̀. Ó dáa ìṣàyè fún lápẹẹrẹ méjì nísìn. Ní ayé bàbá wa Ọbásanjọ́, Tinubu jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Èkó ńgbà náà. Bí Tinubu jẹ́ gómìnà nípínlẹ̀ Èkó, Tinubu create more local government. Federal government sọ pé kó mọ̀ ṣe ó fa wuyewuye, Tinubu ní tóun ó ṣe nù. Federal government kọ́kọ́ sanwó ẹ̀, àwọn more local government yẹn wọ́n ti sanwó ẹ̀ nísìn. Ìgbà yẹn wo Tinubu fi sponsor ẹ̀ as state government. Federal government wọ́n jìnnà sí ẹ̀yìn ara state yìí gan. Irú ẹ̀kan tó ṣẹlẹ̀ tí àmọ́ tó ṣẹlẹ̀ láàrin bàbá Adédùgbù àti bàbá wa Rasheed Ládọjà yìí gbà tó wà gómìnà. Wọ́n kàn dé house wọ́n ìsàlẹ̀ yọ Ládọjà, wọ́n sáré pa kálá sí gómìnà. Kí n fẹ́ dàbẹ́ sí lórí ẹ̀. Gómìnà lórí state ẹ̀. Èmi jẹ́ bí àrọwà sí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ wípé gbogbo tá à ń fà ò tí ì tó, kò tí tó bá ṣe mú yìí, kò tí lè tó báyìí. Pẹ̀lẹ́ lájú pàkúrú pẹ̀lẹ́. Wọ́n ní
ìgbà tá a fọwọ́ pẹ̀lẹ́ mú ìfọ́ àwo tá a fọwọ́ pẹ̀lẹ́ mú ìfàyà gbogbo ohun tí ó ṣẹlẹ̀ yìí kò tí tó ìrọ̀pọ̀ tí tó báyìí nǹkan tó yẹ pé gómìnà kábíyèsí aláàfin yọ tó yẹ kí wọ́n fẹ́ wọn ò fẹ́ ní kùsùn pẹ̀lẹ́ nìyẹn kan mọ́ wọ́n mọ bá ti lè ṣe ìtàn gbogbo ẹ̀yin arọ́yọ̀ ìtàn yín lẹ́ẹ̀dínkù ìtàn mọ́ bà nǹkan jẹ́ ni ìtàn àwa la ní pálásì kíní kan mọ́ bà nǹkan jẹ́ ni ibẹ̀ wà mò ń lọ ibẹ̀ nǹkan mò ń lọ ó kàn ní sáré yà bẹ́ẹ̀ ni bọ̀dá wa tó kọ ẹ̀sádùn bíi roofing material alimoruf ṣe mo sọ fún pé tí máa lè gbá pórókó yẹn mú kó tó lè bọ́ ń fún díẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí n rún kan fọ́ mo wá ṣe fídíò olóhùn fún mi create content mo ṣe fídíò yẹ kó o dákẹ́ ni kò yẹ kó o náà ṣe fídíò náà gbà mo ṣe fídíò wọn náà tó wà lọ sí fídíò sí ẹ wá gbọ́n tó sọ ní fídíò ẹ̀ yín fi ọ̀dà balẹ̀ play ẹ̀ á jọ gbọ́n tó tún wí àkọ́kọ́ nípa àpèrè Olúbàdàn ẹlẹ́ẹ̀kejì nípa tèmi gangan kò tiẹ̀ mi tó fẹ́ sọ ní méjì gan bí i púrógrámù àpèrè Olúbàdàn ló fẹ́ sọ ni o bí i ta ló lọ fẹ́ sọ púrógrámù fún ni kò yé ọdún fún ọ̀kọlà ó fi irùngbọ̀n bó làmọ́lẹ̀ ọkọ ọrùn bó làmọ́lẹ̀ tí ẹ tu ó ti bọ́ sọ́wọ́ ta lọ́lọ́run tí ẹ ti tu. ṣe rí gbogbo àwọn ọmọ Yorùbá ṣe rí nǹkan kan tí kò yí ọ̀pọ̀lọpọ̀ nínú wa most especially àwa tá à ń ṣe fídíò online ààrẹ òun wá láti wá jà ó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ tó bá jẹ́ fans mi tipẹ́ ti mọ̀ pé tí bá fẹ́ gbé ọ̀rọ̀ ìgà kò sí nǹkan kan tí ìlú kankan lè ṣe àjọ máa sọ̀rọ̀ a máa dákẹ́ ni bọ̀ mo rí àwọn alájà kan àwọn aláàjì kan àwọn bubbles ó ti yé yín wọ́n wá sí under inbox mi kódà àwọn tó ti ní nọ́mbà mi lọ́wọ́ tẹ́lẹ̀ tá ti mọ́ra tá ti ń ṣe bí ọmọ ìyá èmi wá ti rí pé generation tí àwọn bàbá wa start mọ́ àwọn ọmọ èèyàn lọ́wọ́ ńsìn wọ́n ti wá start engine yẹn àti paná kíní yẹn ó wá le èmi àbọ̀ ọmọ Ìbàdàn mi àbọ̀ àwọn tiẹ̀ lálàájá kan ìyẹn tiẹ̀ fọ́ọ̀nì sí mi gan kódà òun ló fọ́ọ̀nì sí mi jù. ṣe gbọ́ ẹjìn bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ó lóun ò kì í wá láti wá jà ṣùgbọ́n gbólóhùn tó sọ sí mi yẹn tó sọ síta Ọlọ́run yẹn tó ń gbé mi ṣépè yẹn gbólóhùn dọ̀rẹ́ pọ̀ ni ní last video tá a ṣe tó pè mí tó ń gbé mi ṣépè ṣé gbólóhùn dọ̀rẹ́ pọ̀ lèyàn tó ní ẹni tí mò ń wá ó fún mi tó ń tẹ́tì mi ṣé gbólóhùn dọ̀rẹ́ pọ̀ ni ìwá láti wá jà tó wá sọ síwájú ní generation tá a wà yìí ó ní táwọn bàbá wa start yìí ní pé táwọn ọmọ gan bá start mọ́ wọn lọ́wọ́ àlàyé tó bá start abo bá gbiná wá bomi pọ̀ ni ọ̀sọ́pọ̀lọ́ wọn kan lórí ẹ̀ ìwọ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ kínní àwọn ọmọ sọ àdàtú wọn tún sọ tíjọ àtàjọba ọmọ kínní kí ló ní ó lọ́ọ́ ní Aláàfin lórí aládé gbogbo ní abọ́ rẹ ní gbólóhùn gẹ́sẹ̀ gbólóhùn jà ìlú ìwá láti wá jà ṣé ní báyìí dùn kankan ni àbí kílẹ̀ bí báyìí ń jà fún ní báyìí ń jà fún wọn kan but Ọ̀yọ́ ẹ ti fẹ́ràn tàn jù ìtàn náà lè fi dá gbogbo ẹ̀rú wọ́n fi tàn sí pè fún yín ni táníkọ̀rọ̀ sọ̀rọ̀ ní ìsìn báyìí kò ní lọ́jọ́ ọ̀rọ̀ kan sọ ìtàn tó fẹ́ lọ sọ ìtàn nígbà ara ogun Kírìjì nígbà Aláàfin àkọ́kọ́ nígbà Ọ̀yọ́ ilé ìtàn fẹ́ ló mọ́ sọ sọ́fì tàn sí pè fún yín ni táǹbìrì ìtàn lọ́wọ́ yín torí o fẹ́ mọ sọ́ọ̀sì bí ẹni pé àwọn bí àwọn Olúbàdàn ní bí àwọn yẹn ló bẹ̀rẹ̀ ẹnìyàn kò nígbà tí ọba Akeem Ajíbọ́ládé ẹnìyàn kò bàbá àbájá everybody gbogbo ayé ló bá wọn ṣe bọ̀ nígbà tí ó ti wá di pé ìdí ẹtí fìtàn balẹ̀ ọ̀rọ̀ ti ń ṣe kínní wọn kálukú dọ́mú ìyá ìgbéni báyìí wípé wọ́n fẹ́ mọ di blame lẹ́nìkan lórí orí ẹ̀ ń blame ti bẹ̀rẹ̀ ìwọ gangan lè kó ẹ̀dá tó ń ta gbogbo ẹlẹ́ kí n gbọ́ wájú. àṣé nǹkan tó ń sọ ń ta àṣérò alájà yẹn náà ń gbẹnu sí àdẹ̀tí mọ́ra ń lọ bí 7, 8, 9 years ọmọ Ìbàdàn ni
mo forúkọ bò láṣìírí tó bá gbọ́ àmà wò èmi ò ní nǹkan kan tí mo fẹ́ jà bọ́ tó bá ń sọ Olúbàdàn ìwọ gọ́gọ́ fúnra rẹ̀ ìwọ Alájà ìwọ gan mọ̀ pé Olúbàdàn lè tẹ́rí sí ọ̀rọ̀ Aláàfin ọ̀rọ̀ yìí ni a máa ní lọ́bẹ̀ lẹ́ni. ṣe gbọ́ ó mọ̀ sọ pé ọ̀rọ̀ wà peaceful ó sì fọ̀rọ̀ da gbogbo nǹkan rú ìwọ ló mọ̀ sọ pé ọ̀rọ̀ rẹ ọ̀rọ̀ àlàáfíà ni ìwọ ló wà peaceful jù ìwọ náà ló sọ nísìsiyìí pé tẹ́ máa ń sọ̀rọ̀ tẹ́ bá ní pé Olúbàdàn kò lè tẹ́rí sọ̀rọ̀ Aláàfin àtàlà Aláàfin tó Olúbàdàn lè tẹ́rí sí ta ló ń bá yín jà ta ló bá yín jàjà àgbà ta ló bá yín jàjà pé nìkan tẹ́rí sí nìkan kò tẹ́rí sí nìkan ta ló bá yín jàjà ìjà yẹn ta ló bá yín jà náà ta ló ta yín láyà tẹ́ẹ̀kan dúró bí àfọ̀kúgbò tó jòkó tìkara tẹ́ẹ̀ka níbi bí ọká tí wọ́n kún sáà tó mọ́lẹ̀ nírù tó ń wá ẹni tí ó bá jà ẹni tí wọ́n sọ pé nìkan Aláàfin ò lè tẹ́rí sí Olúbàdàn ṣé wàá rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń sọ pé èmi ni mo fà á yẹn àdàbí tó bá jẹ́ èmi ni mo fà á àmọ́ ṣé wàá rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń ṣe ọ̀tẹ̀ fún Aláàfin tí kò mọ̀ yín rí gbogbo ọjọ́ tí ọmọ yín bá ti ṣoríire wọ́n máa dìtẹ̀ ẹ̀kú ni torí tó bá ń dìtẹ̀ ọmọ yín ò ní gbádùn tẹ́ tó bá wà wàláì nítorí pé mo rí kíní ibi pé ẹ sọ di ọ̀tẹ̀ mi ìfẹ́ máa dárúkọ olùbọ̀tà àwọn ìlú méjì kan wà nílẹ̀ Yorùbá particularly apart from Ìbàdàn àtọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ o mi ìfẹ́ máa dárúkọ torí mo ti ní kọ́rẹ̀ pẹ̀lú àwọn kan adẹ̀ ti settle àwọn yẹn gangan ni the main problem. tó gbọ́ ó ní wọ́n ń dìtẹ̀ mọ́ Aláàfin ṣé àwọn lọ́balọ́ba àyòkù ló dìtẹ̀ mọ́ Aláàfin lórí kéèsì Abọ́yọ̀túnjí ṣé lọ́balọ́ba àyòkù ló dìtẹ̀ mọ́ Aláàfin lórí kéèsì Abọ́yọ̀túnjí ókè káti àgbé gbogbo yòókù wọ́n lọ patí wọn ò kíra wọn ṣe gbá kan wọn ò ṣe gbá kan ètò tó àṣẹ rọfíṣẹ́ǹt yìí ṣé lọ́balọ́ba àyòkù ló dìtẹ̀ mọ́ Aláàfin tí Aláàfin fi sẹ́ni lẹ́tà sàbújá níta tún gbọ́ ní pé Aláàfin fẹ́ gbé gómìnà lọ kóòtù lórí jìṣàn gómìnà ṣé ọ̀tẹ̀ náà nìyẹn náà níbi tẹ́ bá gba Aláàfin nímọ̀ràn dé nímọ̀ràn tí yín yẹn bí tẹ́ bá gba Aláàfin dé gbogbo òjò mọ rí ṣùgbọ́n gómìnà Ṣèyí Mákindé èyí mọ̀ pé aláàánú ọba Akeem Abímbọ́lá wà dé ní gómìnà Ṣèyí Mákindé jẹ́ torí tí àṣẹ ti gómìnà Ṣèyí Mákindé ni Aláàfin ò ní débẹ̀ àwọn Ọ̀yọ́ wọ́n ti láàbìṣẹ́ tán fẹ́ gbé síbẹ̀ gómìnà Ṣèyí Mákindé ló yí ọ̀rọ̀ bírí ṣerú epo ẹ̀gúsí gómìnà Ṣèyí Mákindé sọ́nà wáyé kó di ohun àìjírí níwájú kábíyèsí mọ̀rúfù olókọ́ bí roofing material náà dàrú. wọ́n fún ká lórí Facebook bọ́ẹ̀ jẹ́ sọ ọkọ̀ fún yín I will continue repeating myself mo rí ta lọ́lọ́run ó bú mi gbogbo yín tẹ́ wà lórí ibi àtẹ̀ntẹ̀ ló ń support ta lọ́lọ́run lórí page ẹ̀ bẹ̀rù Ọlọ́run nínú gúrùpù tèmi wà nígbà tó ń mu àwa dáwó bẹ́ẹ̀ ni Oòduà diaspora adáwó. ṣe gbọ́ ó nínú gúrùpù tí mo wà ó láwọn tó support mi ipò mo bẹ̀rù Ọlọ́run nínú gúrùpù tó ń wà Oòduà diaspora òun dáwó mo ti sọ fún wọn mọ̀rúfù rìsíìtì owó tó dá járí nínú gúrùpù àwọn ṣèfẹ́ lódùn ní tí àwọn Sunday Igboho gan tó lé Sunday Igboho ó dá wà náírà bẹ́ẹ̀ rí tó bá dáwó síbẹ̀ rí járí bákan wọn ni báyìí anífi olóyè tó bá ti ní ó dáwó sítórì ló mọ́ múlẹ̀ ìgbà náà sọ̀rọ̀ tí ẹ máa ń dé anífi olóyè lẹ́nu náà ni nínú gúrùpù ìfẹ́ lódùn Sunday Igboho èló ló dá bẹ́ẹ̀ rí owó rìsíìtì tó fi dáwó járí ó èrò owó dá ẹnu náà ló máa ń dá ẹnu rẹ̀ sì ló fi máa ń dáràn ni. ṣé o ní mọ rìsíìtì tó fi dáwó mọ́ ni mú rìsíìtì tó fi dáwó jáde ẹnu tó lè dá náà ni ó fẹ̀nu darúgúdù sílẹ̀ gbogbo ìtàn àrùn lónìí báyìí orí ẹ̀ ló ti bẹ̀rẹ̀ á sì mọ sọ àtùmọ̀ tẹnu mọ́. mo ṣe ṣó fún lẹ́ẹ̀márùn ìgbà tó wà láàfin dé èmi ni ta lọ́lọ́run fi ń pa á so ìwọ tó bá máa gbìyànjú fún yàn gan téèyàn bá ní ifá gan kéèyàn kọ́ máa consult ifá kò
kó consult oracle kó tó máa ṣe nǹkan. Kódà tó bá fẹ́ gbìyànjú nǹkan kan fún ọ̀rẹ́ ẹ rówó ẹbí ẹ rówó ọ̀rọ̀ sí tí ni o ẹni tó súnmọ́ ẹ tó jọ̀rẹ́ ẹ gangan rówó mọ irú ọ̀rọ̀ tó máa sọ fẹ́ lòmíì. Irú alájà kan ni ó lọ́rọ̀ kan tí mo sọ fún. ṣe gbọ́ ó ní nígbà yẹn òun ṣe ṣóò fún mi lẹ́ẹ̀márùn jọ ṣóò tó ṣe fún mi lẹ́ẹ̀márùn ó fi create content ó fi kún follower nínú ó dàbí káàkiri nǹkan tó ń trend online kí ẹni ló sọ̀rọ̀ sí ṣé ohun tó ṣẹlẹ̀ ṣé ohun tó ṣẹ nìyẹn ìsì tó fi sọ fáwọn èèyàn mú jáde tí wọ́n ní kí ló ṣe ṣóò ni thousands of people online ló ṣe ṣóò sí kódà àwọn tí ètò ẹ̀dá sọ̀rọ̀ ẹ̀sìn gan wọ́n ṣe ṣóò sí. Ó wá ní pé bó tèèyàn bá ti fẹ́ ṣe ṣóò láti support yẹn nísìn ó yẹ kí yóò dáfá sí tí wọ́n á ní mọ́ dáfá sí ni. Alẹ́ àní ẹnu rẹ̀ èrò ọ̀ èèṣèyàn gidi ó mú kó tí ọkọ̀ wá rí tó pé ta Ọlọ́run ó yọ padà sẹ́wọ̀n ìgbà yẹn pé kàn pé ẹ̀gbọ́n olóko bíi irú fún mi àti rẹ̀ ayé ẹ ṣáàjẹ́ fi wọ́n lẹ̀ mo tún sọ̀rọ̀ sí wọn nicely àsopọ̀ ní padà forí gbàkó tó lórí rẹ̀ yín gbà ní kò tí ó dalu níwà kókóró pọ̀ rẹ̀ níwà kó pẹ̀lú owó sí níwà fún tó ló gbádùn ni aláwòkù. Ó fi ọ̀rọ̀ yẹn ó tún fi tákù mi nínú voice ẹ̀ ó máa gbọ́ ọmọ Ìbàdàn ni ó wà ní Canada a gbọ́ èmi ò ní bàjà because tó bá yẹ pé bó ṣe ń bá mi sọ̀rọ̀ lórí fóònù ni tí bá ní kí n disrespect ẹ kò ní like mi rárá àdín ó mọ̀ bọ̀ mi máa tẹnu mọ́ ṣe rí ọ̀rọ̀ Aláàfin àti Ọ̀nìrìṣà tí àwọn èèyàn fẹ́ sọ di nǹkan ọ̀rọ̀ Aláàfin àti Olúbàdàn tó fẹ́ sọ di nǹkan yẹn kò ṣe tọ́ ni ó lọ ẹ má wọrí mo ti ń tẹnu mọ́ pé èyí lẹ kẹran kó lọ́gbọ́n o nítorí Ọ̀yọ́ ló bu tàkúté Ọ̀yọ́ ló dẹ tàkúté tí ò fi yẹ̀pẹ̀ sí àmọ́ àní lọ́bẹ̀ mọ́ I will continue saying this bàbá Aládọjà àgbàlagbà ní àdẹ̀ nígbàdúrà ká síwájú yín lọ ẹ̀yin bàbá wa náà lẹ máa lọ àwọn máa tẹ̀lé tó bá yá àwa náà máa lọ àwọn ọmọ wa máa wà ńlẹ̀ tó bá yá àwọn ọmọ táwa náà bí máa lọ àwọn ọmọ wọn máa wà ńlẹ̀ ẹ̀dákẹ́dà tó bá ń gbàdúrà kọ́mọ ẹ̀ kú síwájú ẹ̀ kò ní nǹkan kan tó ń rò nílé ayé ẹ̀ nìyẹn torí gbogbo wa náà la dágbára kú bọ́ bàbá mo mọ̀ pé bàbá Ládọjà lè ṣe èmi tí mò ń lu ni lójú kan mo mọ̀ nǹkan tí mò ń sọ o mo mọ̀ pé bàbá wa Ládọjà wọ́n lè ṣe he can do it láti jẹ́ kí gbogbo ẹ̀ lọ nǹkan tí mò ń expect okay rotation fine nǹkan tí mò ń expect ń pé bọ́rọ̀ ẹ̀ ṣe ń lọ kí bàbá Ládọjà gẹ́gẹ́ bí politician tó tún lẹ́nu tó jó lóṣèlú bàbá Olúbàdàn wa ní Ìbàdàn kábíyèsí àwọn ni mo rò pé ó yẹ kán ṣe even if Aláàfin ọwọ́ adé tó bá ṣe anything wrong ẹ lè pè sí ọ̀dà pé ọmọ mi ó ṣe nǹkan tó ṣe yìí kò dáa lóòótọ́ ó fi pò jù mí lọ bọ̀ ọjọ́ orí àgbà àti position. Ta ni mo fẹ́ pè sọ́dà Oníládọjà jù wọn ó ju kábíyèsí Aláàfin lọ ta ni mo fẹ́ pè sọ́dà ṣe kábíyèsí Aláàfin tí ọ̀rọ̀ wa ti ṣẹlẹ̀ ayé ṣẹlẹ̀ wọ́n ti mọ lọ́nà Sókótó wọ́n ti mọ lọ́nà Àbújá àwọn go kábíyèsí Aláàfin gangan àwọn go bójú wọn lẹ̀ wọn ò fojúlẹ̀ fún wọn ni nígbà tí kábíyèsí Aláàfin dé orí oyè everybody ló celebrate kábíyèsí Aláàfin ọ̀ ẹ̀mú mìíràn tó bá ní wọ́n mú un lèyàn rí ètò àti kọ̀yìn èyàn náà sì bẹ́ẹ̀ ni pé èyàn ò rí ni àbí ta ni wọ́n fẹ́ fojúlẹ̀ fún torí pé ọ̀rọ̀ dọ́rọ̀ ṣáàmà kò lè ṣáàmà gómìnà ní gbogbo wọn wá gómìnà dẹ̀ sọ́njọ́ yẹn pé gómìnà Ṣèyí Mákindé sọ pé ó láwọn tí wọ́n discuss ẹ̀ behind the camera wípé ẹ bá ṣe mọ̀ rotate ẹ̀ ni o kó bẹ̀rẹ̀ láti wà wá Ládọjà wọ́n láwọn discuss ẹ̀ behind the camera ó wá dijọ́ tí wọ́n fẹ́ wá pín wọ́n fẹ́ ṣe inauguration kábíyèsí Aláàfin wà tí ó rẹ̀ tẹ́ni wọ́n fojú júlẹ̀ fún náà dájúdájú ní tó mú kábíyèsí Aláàfin mọ́ wà ní pé ní tí gómìnà ṣe yẹn kò tẹ́ kábíyèsí Aláàfin nínú ní tí ohun tí gómìnà Ṣèyí Mákindé ṣe yẹn kò tẹ́ kábíyèsí Aláàfin nínú ní kábíyèsí òfin wá àbí ṣé ẹni tí ó wà rẹ́dí àti túraká sí yàn yóò wá burúkú tó káwé kí abó tó sọ pé dọ̀rọ̀ ọmọ òun lọ́rùn yóò burú kí Aláàfin wa tó yẹ kí àbáwá Ládọjà wa tó mọ fọ́ sára wọn sálàáfin lọ́rùn
ṣé kí bàbá Ládọjà kó máa fọ́ọ̀sì ara wọn sáláàfin lọ́rùn ni ìyún ò lè díẹ̀ tí bàbá wa láàfin tán bá sóyà àyà sáwọn ọba yòókù kí ló dé láyé bàbá wa Lámídì Adéyẹmí gan èmi ò rò pé ó tó fẹ́ le tó báyìí kíní là ń sọ tẹ́lẹ̀ tí Dìgbòlugi ti wò Amúgbó ti wò ọ̀rọ̀ ẹ̀sìn sẹ̀rí àti ìyẹn gbé lórí la fi ń sọ̀rọ̀ nígbà tí ọba wa Akeem Abímbọ́lá wá dé wá tó wá dé àwọn tó ń gbé dàmẹ́sẹ̀ mi yọ so ìwọ wá sọ ní ìsìn bí ẹni wípé gbogbo èèyàn láyé gbogbo ọba yòókù yẹn àwọn ni wọ́n fọ́ ti Aláàfin Ọ̀yọ́ ó sọ lẹ́ẹ̀kẹ́ pé gbogbo wọn dìtẹ̀ Aláàfin Ọ̀yọ́ ni ẹni tó wá dìtẹ̀ Aláàfin Ọ̀yọ́ tọmọ tiẹ̀ náà bá soríire tọmọ tiẹ̀ náà bá dépò kò ní soríire lò ó kàn ṣépè tí ò ní túmọ̀ ni sẹ́niyàn kẹrẹ dìtẹ̀ Aláàfin Ọ̀yọ́ ni so òun bẹ̀rù sí pọ̀ lọ́yọ̀ tó ń jọ́ tí Aláàfin Ọ̀yọ́ jóye ni so bẹ̀rù sí pọ̀ lọ́yọ̀ tó ni ta ni ò wá síbẹ̀ tán wọ́n bọ́ sórí kò tí pòṣù kan sórí ìwà lọ́tún wá lọ́sì sẹ́bí ẹ̀ lọ ní tó bọ́ sórí oyè tí ń kẹ́ everybody kiri ó sì wá ń sẹ́nu farafara folofolo dọ́là Aláàfin Ọ̀yọ́ wọn ò tí ìdọ́dọ̀ Onírìṣà lọ kí Onírìṣà wọ́n yìí ti lọ Sókótó wọ́n ti lọ ọ̀dọ̀ Dìgbòlugi ti wò wọ́n sọ nísìbí ẹni pé àwọn ọba yòókù mú Aláàfin sáà ni láti mọ bá Aláàfin sọtẹ ni ẹ̀yin tẹ́ wá sí mídíà náà ni ìwọ bọ̀dá Abbas ẹ ti fẹnu sọ̀tàn pìtàn wúre lọ Aláàfin lórí wọn oníkíní kankan onígbà kan onílàwó kan ojúṣì tí wàá tì yín báyìí àbọ̀tẹ́ bọ́bọ̀ látàbújá wọ́n tún sọ fún yín pé láyé àtijọ́ ni ìtàn ọba kan jù kan lọ ayé ìsìn kò sí pé kankan jù kan lọ lẹ́yìn kẹsì dáadáa síra yín kẹ́lẹ́ òbélé ṣe kẹ́ láwùjọ lọ́balọ́ba kẹ́ mọ́ ṣe shifting rotating chairman lọ́balọ́ba nítorí bára yín ṣe nìyẹn ìfẹ́ níjọba fẹ́ kẹ́ bára yín lò ṣé wọ́n sọ pé wọ́n fẹ́ dájọ́ àbí nǹkan kan wọn à ní lọ kóòtù wọn à lọ sí pálásì àwọn ọba lọ́mọ dájọ́ ni tí wọ́n bá dájọ́ ṣèjọba ò ní yí ẹjọ́ tó bá dá dànù so táìtù yẹn ti di figure head lásán but ẹ̀yin wá lẹ́fì ìfẹ́ bára yín lò respect tí Aláàfin wá yẹn èèyàn kì í béèrè fún respect tí Aláàfin wá kún mọ́ respect àwọn yẹn èèyàn kì í béèrè fún àwọn èèyàn ní ó rí pé ó deserve respect ni wọ́n respect èèyàn ìwà tí ẹ bá dẹ̀ wù ni ó fà fún respect èèyàn ọba wo ni òkàǹkà láyé ara rẹ̀ tó bá tí òkàǹkà láyé ara rẹ̀ àpẹẹlẹ ni pé Aláàfin lé olórí kíní kan àpẹẹlẹ ni pé ọ̀nì lórí kíní kan àtàláàfin àtọ̀ní àti Ládọjà àpẹẹlẹ ni pé ìkẹlẹ olórí kíní kan kò sí ètí òkàǹkà láyé ara rẹ̀ tó di ó pa àwọn pọ̀ wọn nìkan nìkan kọ́ mẹ́ran ni kíkejì á mẹ́ran tẹ̀lé ra wọn ṣùgbọ́n àpẹẹlẹ ni àpẹẹlẹ òun ní kẹ́yìn ọmọ Ọ̀yọ́ kẹ́ mọ́ jù bàjẹ́ kẹ́ mọ́ faṣọ yàrá kábíyèsí ọba Akeem Abímbọ́lá Òwádé kẹ́ mọ́ faṣọ yàrá wọn ya torí ẹ̀yin tẹ́ fẹnu faṣọ yàrá wọn ya kí mídíà náà ni ẹ̀yin tẹ́ fẹnu tútùkùtù kiri mídíà ni gbó tẹ̀sí sọ mídíà o làwọn gọ́fìnà náà ń gbọ́ làwọn ọba náà ń gbọ́ lẹ́bọ̀dì ń gbọ́ kí ẹjọ́ ibo là ń lọ gan táàrọ̀ kọ̀ kí là ń fà igi òkè ní àgbàlagbà igi òkè jẹ àgbàlagbà gbogbo yín ẹ ti gbóná ẹwẹ́ jẹ́ ń bọ́ sí lójú ẹ lọ owó gan mo fi jù ẹ lọ tó bá wá pẹ̀lú Aláàfin sí àkíyèsí lẹ́yìn tí sinero yẹn happen kò bá dà for insult ni fún bàbá Olúbàdàn gangan fúnra rẹ̀ insult dẹ̀ ni fún Aláàfin ní situation tí nǹkan tó ṣẹlẹ̀ yẹn àwa máa continue bàbá Olúbàdàn of Ìbàdàn land ẹ lọ ṣàtúnṣe kí ọ̀rọ̀ yìí parí mo mọ̀ pé tẹ́ ẹ bá pe bàbá wa Bọ́lá Ahmed Tinubu lé ní tó ṣẹlẹ̀ yẹn nígbà tí mo gbọ́wọ́ ara wọn tálààfin ò gbọ́yọ́ tí bàbá wa Ládọjà gbọ́wọ́ Aláàfin ipe ń sọ́ọ̀tì ní fún Aláàfin ń sọ́ọ̀tì ní fún bàbá Ládọjà náà ohun tí wọ́n sọ yẹn pé respect is reciprocal àyíwò làwọn olébò tí wọ́n sọ nígbà tí kábíyèsí Ládọjà bọ̀ tẹ́lifọ̀dì díje tán kí wọn kò láyà tẹ́nìkan wá jókòó tó wá kẹ́wọ́lẹ̀ tí ò kí wọn kò láyà tẹ́ni yẹn gò ti disrespect yadúró bàbá yẹn tírú bàbá yẹn bá gbàdọ̀ owó yẹn tírú bàbá tó bá Ládọjà bá gbàdọ̀ owó yẹn ọba Ládọjà ga ni àwọn gan wọn lójú tì ẹ mọ̀ ẹni tá àjọ jà tá àjọ ní nǹkan kan tí ó wà sóyàyà sí yàn àwọn kékeré wà tó wọ́n dùn mí táyé péjà tiẹ̀ wá ní
á sọ bóyá torí ìjà tó wà àjọ tíyàn ẹni yẹn wà sóyà yà sí yàn tí wọ́n sọ pé last video rẹ ní tó wá sọ ni pé ní tó sọ last video ni pé ó ti rí gbangba báyìí wípé bàbá Ládọjà mọ̀ ṣe èyí tí wọ́n ṣe yẹn kó lè bá dànù bí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ kó bá wà ọjọ́ kejì tí mo sọ last video ó mọ tó ń sọ tó bá ń sọ ní ìsìn kó lọ bá bàbá Tinubu lájọ bá Tinubu sọ̀rọ̀ kí ló kan Tinubu nígbà kó kan Tinubu kí ló kan Tinubu gbogbo tẹ́ ń gbéra tẹ́ ń lọ sí Àbújá tẹ́ lọ ń bá Tinubu tẹ́ ń ṣe kínní ṣé Tinubu yóò wá sọ látàbújá ni pé ó yá o èmi o as president mo pàṣẹ ó yá k'Aláàfin Ọ̀yọ́ mọ jẹ olórí olóṣàmà lọ́wọ́ Ṣèyí Mákindé ní number 1 state yẹ ní state wa lọ́yọ̀ state yìí o Tinubu lágbára ju Ṣèyí Mákindé lọ gómìnà state number 1 state yẹ kò sí nǹkan kan tẹ́lẹ̀ ṣe state yẹ. so tọ́lá bá fẹ́ kọ́rọ̀ yanjú ṣé gbèsè tẹ́yìn ń gbé òun ní mọ́ bọ́rọ̀ yanjú àbí tí wọ́n dá kọ́rọ̀ kẹlẹ́ bá wọn ṣe l'Àbújá ó tẹ́yìn lọ́rùn jù kẹ́ bá wọn ṣe ní state level lọ kẹlẹ́ bá ọba Sókótó ṣe ó tẹ́yìn lọ́rùn jù kẹ́ bá Olúbàdàn ṣe lọ kẹlẹ́ bá ọba Kánò ṣe ó tẹ́yìn lọ́rùn jù kẹ́ bá Ọọ̀ni Ìrìṣà ṣe lọ à ń kó ẹ̀ ń parẹ́ à ń tó kó ẹ̀ ń pín. Bọ́lá Ahmed Tinubu wọn ní kẹ́ lọ ṣe àtúnṣe ẹ̀yin ni àgbà táwa tún ń rí torí mo ti gbogbo lẹ Yorùbá gbogbo ìdáhùn bàbá ẹlẹ́bùrú bọ́n jáde àwọn tó yẹ kán tún nǹkan ṣe gbogbo àwọn bàbá yẹn kò wá sí nǹkan kan ẹ má jẹ́ ń lo èdè àgọ̀ fún wọn àwọn bàbá yẹn ò wá rorí kankan mọ́ ọkàn ń dàrú sí ni wọ́n dẹ̀ ń lé lẹ́gẹ̀sì burúkú fún àwa tá a jọ mọ́ kílò àwa yìí dágbájá máa rí ààrẹ ìwà ló fa orí yín burú ṣé nítorí mo lálàáfin lọ lórí ọba ṣé yẹn wá jẹ́ tuntun ni. orí tiẹ̀ náà bu orí ẹ̀ bu ìwọ ló fà ẹranko ní ìwọ ló fà ó wá ń sọ pé bàbá Yẹmí Ẹlẹ́bùíbọn mi tí àbàdí bàbá sọ náà ṣáàdù bàbá yẹn kí ló fẹ́ fún bàbá Yẹmí Ẹlẹ́bùíbọn tí ó mọ̀ parọ́ ni wọ́n ní bàbá sọ nínú interview wọn pé ìyẹn tó dé àpèrè èèpọ̀sù ó ti ń ṣe kíní nìkan ó ti ń jà bí kò dá báwọn ní tí àbàdí bàbá sọ ṣé adúgbò bàbá fẹ́ mọ̀ parọ́ ni kí pé bàbá tó ti dàgbà ní tí àbàdí bàbá sọ ẹ̀yin lẹ sì fà á. lásìgbà tí Ọọ̀ni ti dórí oyè yẹn èmi lè gbọ́ pé Ọọ̀ni wa ń bájà tí wọ́n á ní kùsìnú irú ọ̀rọ̀ báyìí mi lè gbọ́ tó wá láti ààfin Ọọ̀ni irú ọ̀rọ̀ báyìí lẹ́gbọ́ ìwé lẹ́gbọ́ àrò tẹ́lẹ̀ gbọ́ tó wá láti ààfin Ọọ̀ni ojú pé mo kàn sọ pé abẹ́ àbá lọ bẹ́ẹ̀dẹ̀ kí àbá lọ pátí ní tẹ́lẹ̀ gbọ́ nìyẹn àwọn ọ̀rọ̀ tẹ́lẹ̀ gbọ́ pé wọ́n ní bá irú ọ̀rọ̀ yìí pé Aláàfin Ọọ̀ni bẹ́ẹ̀ nìkan jà Ọọ̀ni ṣe kíní nìkan Ọọ̀ni òkè nìkan ǹjẹ́ gbọ́ kó wálé láti ààfin Ọọ̀ni táyé pátá ààfin Ọ̀yọ́ náà gbogbo orúkọ kọ̀ǹplé báyìí tí wọ́n wá tí wọ́n látàfin Àtáọ̀jọ́ Olú Òṣogbo ẹ sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ sọ́yọ́ yìí ẹ sọ̀rọ̀ ààfin ẹni tọ́rọ̀ báyìí tó ti mọ́ ṣẹlẹ̀ wá dálẹ̀ tán nígbà tí èèyàn wùwà tí ò da tán ẹnìkan wá sọ̀rọ̀ pé ó bá ti wùwà báyìí ó wá sọ̀rọ̀ lórí ìwà tí ẹnìyẹn wù tí ò da ó wá ń blame ẹni tó sọ pé ó bá ti wùwà báyìí ṣe bẹ́ẹ̀ rí ìwà tí ò da ilé ẹ̀kọ́ sọ̀rọ̀ lé ok tí ẹnikẹ́ni ọba tẹ́ni èyíkéyìí ọba bá ti ṣe nǹkan kí nǹkan máa wò wọ́n torí àwọn kan náà máa ń pè mí Ọlọ́run ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba mọ́ dá sí mọ́ ẹ sáà máa wòran wọ́n fẹ́ mọ́ darí kan wọ́n fẹ́ kíníkan sáà sọ̀rọ̀ wọn láì dá ni ṣé bí n ta dí là ń sọ bí ìbá mọ́ darí kò mọ̀ wẹ̀ lọ n táwà rí là ń sọ àfi tó bá jẹ́ wípé fídíò tá à ń ṣe yìí ẹnìkan fún wa lówó pé ẹ lọ mọ sọ̀rọ̀ yìí bó ṣe rí ẹ lọ àtàkẹ́ ní ìlókù àdàbí tẹ́bi tá rí là ń sọ gbogbo ìgbà ọ̀rọ̀ ẹnu ìwà sìn lára fọ́ọ̀kì mù ìwà àlùbọ̀dúfù yìí náà ni ìwọ yìí náà ni. ọkọ lóhun ààrẹ ìṣọ̀kan máàlù yẹn mi rò pé màá yẹn gbádùn o ààrẹ tó o bá forúkọ mi sí lè tà bẹ́ẹ̀ ni ta lọ lọ́hùn
tó bá gbé picture mi kó fi ṣe show ó lè rérò wò bọ́ mo kàn máa wọ ẹ̀yin tẹ́ máa bú mi ń bẹ̀ torí mo rí pé kò sọpọlọ lórí yín torí ẹ tó bá ní làákàì irú ta lọ́lọ́yin ò ní bọ́ta kó máa bú èmi show 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ṣe fún ẹ díbóye tún sọ ṣọkàn kí ló ṣe fún mi èmi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn lóòótọ́ ojú mi lọ mo gbà pé ojú mi lọ bọ́ta lọ́lọ́run àwọn tó máa ṣe tó jù yẹn lọ fún ẹ ń bọ̀. mo kó gbẹnu lórí burúkú sọ̀rọ̀ ìwọlé mọ́jáde ọjọ́ orí táwọn ọjọ́ ọjọ́ orí táwọn sọ̀rọ̀ ọjọ́ orí ó ní ó kà sọ̀sọ̀ kan kí ló ṣe lẹ́yìn pé òun ṣe programu òun fi content mi òfin trendy ó wá sọ wípé tèmi ò bá ṣe show fún ẹ èmi ò lè rí show tiẹ̀ lèmi fi ní follower àbí kí ló ń sọ tèmi ò bá ṣe show sí ẹ èmi ò lè ní follower tèmi ò bá ṣe show sí ẹ mi lè rí programu ṣe níjó mo ṣe programu fún ẹ gbẹ̀yìn táyà pé bóyá ó pè mí ó sọ̀rọ̀ burúkú sí mi. ta ni Ọlọ́run ṣé mọ̀ pé mo ti wọ́ọ̀nù ẹ lálákọ̀ọ́kọ́ bá ń lò kí ni ẹ̀ ṣé mọ̀ pé mo ti wọ́ọ̀nù ẹ lákọ̀ọ́kọ́ mo ti wọ́ọ̀nù ẹ lẹ́lẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ṣó tó bá ti ṣe show pẹ́ ọ̀dọ̀ mi sílẹ̀ ṣé mi ni wọ́n bá sọ̀rọ̀ ló ń sọ ìwà àlùmárùfù tí n bá wo ọjọ́ orí ẹ ìwà àtàkọ́ bí mi lẹ gbé ṣé mọ̀ pé mò ń pẹ́ bọ̀tí nǹkan tó fẹ́ yẹn màá fún ẹ mo ti rí pé o fẹ́ nǹkan màá fún ẹ wàá mọ̀ pé ni tí ò bá ta síyàn èmi ló ń sọ pé ìwà àlùmárùfù yẹn orí ẹ burú ni ṣé wọ́n bá mi ṣe ẹni ṣé mo èmi àti ẹni kankan pọ̀ ní ni so ìwọ lè máa sọ̀rọ̀ báyìí olórí burúkú ọwọ́ ara ẹnjọ́ tó ń mú ẹ àmọ́ nǹkan tá a ṣe àmọ̀jà táwa jà lórí íńtánẹ́ẹ̀tì fún ẹ èmi yìí mo mọ nǹkan tí mo stand mo mọ bí ṣe stand tó èmi ni wọ́n fi ń pa ṣé olórí burúkú ni ẹ ni ṣé mi àti ẹ wà nù ẹgbẹ́ ni ta lọ́lọ́run àbí ta lè ṣù àbí kí náà pè ẹ́ bọ̀ nǹkan tó fẹ́ yẹn máa fún ẹ tó bá rò pé máa jáde fún ẹ kó lè ti torí mi lówó mi ní ṣe bọ̀ nǹkan tó fẹ́ yẹn gangan máa fún ẹ. fún wa fún response fún ẹ èmi ìwọ lèmi mọ̀ fi ṣe program ni àbí ìwọ mọ̀ fi ṣe program nígbà tó wá mọ̀ pé ìwọ lèmi fi ṣe program nígbà tó wá sọ̀rọ̀ burúkú sí mi tí wọ́n á dárọ̀ yẹn padà fún ẹ tí mo ṣe show fún ẹ wáyé tó padà ṣe show fún mi again tó ṣe pé ìwọ ló fi mi ṣe program báyìí wáyé tó show padà fún mi again wọ́n ní sọ̀rọ̀ gbèsè ìsìnkú símú ìgbésẹ̀ gangan ìwọ ló pè mí lọ́yẹ́ pé ṣó jíyà wòlé kí nìkan ni mo dẹ̀ dá padà fún ẹ mo á dá padà fún ẹ sìn wọn náà tó wá ṣe show fún mi padà tá ló fi ra wọn ṣe show náà méjì báyìí òpònú. ó sọ̀rọ̀ lórí fóònù ó fi píkṣọ̀ mi ṣe show ń bá mi sọ̀rọ̀ ẹni àmúdẹ̀ pé mo tún pé ṣé mo ṣe nǹkan tí ò dá ni pé mo dẹ̀ lọ sórí gbogbo ẹ̀ kó gbé tó bá jọ gbé ni kò bá da mo dẹ̀ record 1 minute bí wèrè ṣe sọ pé mo ń threaten òun nìyẹn o. wèrè bàbẹ wèrè bàbẹ ọ̀kadà lamẹ́ríkà bàbẹ wèrè ṣé voice tó filẹ̀ fún mi yẹn ṣé ọ̀rọ̀ ọmọdúnrún ló sọnù voice yẹn ṣé bí grown up adult ṣé bó ṣe yẹ kó sọ̀rọ̀ tápá gbàlagbà ní tòótọ́ gẹ́gẹ́ bí ọjọ́ orí tó ló wà lórí ẹ̀ ṣé bó ṣe yẹ kó bá mi sọ̀rọ̀ yẹn ló ń bá mi sọ̀rọ̀ ló ń gbé mi ṣépè wípé tàwọn orí ẹ̀ ti dàrú ohun tó ń wá yẹn màá fi fún ẹ wàá rí kí ni mo ṣe ó wá sọ pé mo àdírẹ́sì ẹ pé Bùràmọ́dù fún pé mo àdírẹ́sì àti Bùràmọ́dù fún ìyẹn lẹ̀ṣẹ̀ mi tí mo fi tẹ̀lé pé lọ́wọ́ ẹ̀ ó wá ní ṣe fídíò fún ẹ ó ṣe bẹ̀rẹ̀ ni ó fẹ́ gbókú online. ìkan tí mo dẹ̀ sọ ó ti kó kúkú play ẹ̀ mo láyé ẹ má fi mí ṣe show mọ́ mo ní nǹkan tó ń wá ẹ̀ mo nǹkan tó fẹ́ ẹ̀ wá rí nǹkan tí mo dẹ̀ mí gbà rí ni pé màá charge ẹ sí court nítorí defamation of character ni for you to pick somebody's phone for somebody's picture online or somebody go space mi ní èmi ni mo ní fídíò mi tí mo ń ṣe ẹni tó bá gbé tí ò bá sọ̀rọ̀ dáadáa lórí mi mo ní authorization láti mú wálẹ̀ èmi ò. ṣùgbọ́n ó ní pé o lè ṣe kéèsì lórí pé wọ́n gbé fọ́tò ẹ wọ́n sọ̀rọ̀ sí but fọ́tò ọba làṣírí àjà tí wọ́n ń gbé tó ń sọ̀rọ̀ sí ní gbogbo ìgbà ìwò tẹ́lẹ̀ kí wọ́n sùn wọ àbí torí tó bá ń sọ̀rọ̀ ẹ má rò kó bóyá ẹ̀yin nìkan lẹ mọ̀rọ̀ sọ tí a ń sọ̀rọ̀ ẹ̀mọ̀ rẹ̀ tó mọ̀ gbọ́ gbogbo fídíò mo lọ sí Facebook page ẹ mo rí iye fídíò àwọn èèyàn tó ti lò tó mọ̀ lo fídíò bóyá lo fídíò lọ sí fọ́tò ìwò tẹ́lẹ̀ kí wọ́n gbé ọ ó lo fídíò ó kàn edit image ẹ sí lásán fídíò ẹni ẹni ó dẹ̀ play throughout
ẹ jí méjì oní image, ẹ jí content, ẹ fi sórí program, ẹ fi sí orí page. Ìwọ tẹ̀lé kí wọ́n gbé ọ. Èmi tí mo máa mú fọ́tò rẹ tí mo sọ̀rọ̀ sí ni mo tẹ̀lé kí wọ́n gbé àbí. Tí lọ́ọ̀yà rẹ ò bá mú ìwé wá, ìwọ àti lọ́ọ̀yà rẹ ẹ gbádùn. Tí lọ́ọ̀yà rẹ ò bá mú ìwé wá, ìwọ àti lọ́ọ̀yà rẹ ẹ gbádùn. Mo retí ìwé lọ́ọ̀yà rẹ o. Threatening ẹ o, bọ̀ lẹ́yìn eléyìí sì máa ná owó máa gbé mo di olóní followers jù mí lọ. Ó mọ̀ pé wèrè máa ń ní followers ju èèyàn gidi lọ. Dídìrín á ní followers. Tẹ́ bá rí ìwọ jẹ́ kó sọ ibi tó ti ń tọ́ bọ̀dì ń sìn tó ti ń gbọ́yàn jáde ẹ̀ẹ́rẹ́rò ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ ibi tó ti ń sọ̀sọ́kúsọ ẹ̀ẹ́rẹ́rò ń bẹ̀ pé ẹ̀yin ẹ jẹ́ ká sọ nǹkan tó mọ́gbọ́n orí wa. You won't find somebody there. I'm talking experience la fi ń sọ̀rọ̀. Sọ́dọ̀ ìwà ni wọ ni. Ṣé ọ̀rọ̀ tèmi ń sọ ń bì? Ṣé ọ̀rọ̀ tọwọ́bọ̀dì ni? Ó jẹ́ pé ìdáni sọ̀rọ̀ tọwọ́bọ̀dì wọ́n yẹn bẹ̀rẹ̀ rẹpẹtẹ ìdáni sọ̀rọ̀ tí onítùmọ̀ yóò bọ́ọ̀ yóò wọ́n tẹ́ pé ta lọ́lọ́run o. But mo kí ọ̀dọ̀ àti ìwọ náà ti mọ̀ mọ̀ sí. Ìwọ náà ti mọ̀ mọ̀ sí. Church kékeré tó ra fílẹ̀ yẹn. Ìwọ náà dá mọ̀. Ó mọ̀ pé fóònù rẹ̀ ò gbádùn. Ọmọ yẹn l'Amẹ́ríkà tó wáyé ìwọ gẹ́gẹ́ fúnra mọ̀ iye yẹn tó pé ẹ̀. Èmi wá ló wá kàn pé ọmọ kan tó yẹ kàn lọ́bì kan tí ó kẹ́ra fọ́ gán. Wá ní ọ̀rọ̀ tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ tí ó make sense yóò lérò. Lọ wo motion tí mo bẹ̀rẹ̀ lọ sí TikTok. Thousands of people that motion ni program èmi ni role model program yẹn. Tá n treat ẹ online tá bẹ̀ online tá torí ẹgbẹ́ mi lọ lọ́rin kíríkà ó ṣe gbẹ́rẹ́ kan ó tú Kùránì ó sùn Kùránì ó tú Kùránì lọ́nà àìdá ó ṣe kíní nìkan ó ń bọkọ mọ̀mọ́jù jẹ ó ń bọkọ aláwùjẹ. Ọ̀rọ̀ wọn ò lọ́pọlọ wá lọ sí TikTok nsìn lọ sí Facebook wá dúró àwọn tán ti ṣe content lórí that same perspective. Gbogbo ọ̀rọ̀ yẹn ló lọ́pọlọ àbí ìwọ nìkan ló lọ́pọlọ. Ògógó kúlódò ọgbọ́n káàbọ̀ o tó ń kó ògò ní mọ́gbọ́n jù ní fíìmù ìwọ lọ́pọlọ. Òpònú ó ní ìdáyín sọ̀rọ̀ tìkàbọ̀dì ṣé tìkàbọ̀dì láàṣọ ń bì à ń sọ̀rọ̀ tó ń dáwà náà Yorùbá lẹ́ẹ̀ padà sẹ́yìn ní tó ń dọ́mọ nìyẹn padà sẹ́yìn ogun tó ń jáfíkà lápapọ̀ à ń sọ̀rọ̀ ẹ̀ wá ní sọ̀rọ̀ tìkàbọ̀dì òṣèlú tìkàbọ̀dì lèmi sọ bí kájú fọ́lọ́ ìyá ẹjọ́ ṣùgbọ́n ìwọ tó sọ tìkàbọ̀dì tọrọ tiẹ̀ tó bọ́kọlọ dání òòrì fọ́lọ́wà kó òpònú. Ó ti yé bó ṣe wá rí péèjì ẹ̀yẹn eléyìí ó ti pé mo ń dẹ́rù bẹ́ Facebook gan gbọ́ eléyìí ò ń gbé píkṣọ̀ mi ó fi ń ṣe show mo lè gbé wálẹ̀ gbogbo followers tó níyẹn ọdún méjì ò ní rí padà wọ́n ti ṣe fún mi rí náà ṣèbọn gbé péèjì mi wálẹ̀ ní mi tí mo ti wà ní 700,000 plus tó dẹ́ pé mo á struggle láti rí 200 yẹn sì ó ti ń lé ní 4 years tí mo fi rí but if you continue doing it wàá fàìnà rẹ ní ibi tó fẹ́. Èmi ò threaten ẹ o èmi ò lè kidnap o tó ráhùn àwọn brother ẹ tó pò tó ní kọ́ máa threaten mi táwọn náà threaten tèmi bá bọ́ ta sí ti bá play 10 minutes voice message yẹn wàláì lọ́ọ̀yà tó máa pè mí pé ààrẹ let me handle this case ó pọ̀ ó for America threaten èmi tó jẹ́ citizen ní mi kódà yẹn tó sọ pé wọ́n lọ bẹ́ mi jókòó citizen ni citizen tèmi gbé wá láti ìlú Nàìjíríà tí mo dẹ̀ ṣe exam tí ó sì pé mi kàwé ó ní illiterate là wá. Òpònú citizen òpònú kèsì ẹ̀bí ẹ bí ṣe bí àwọn tó fún ọ́fíìsà citizen là wá lọ fi gbówó l'Àbújá lọ fi citizen rẹ lọ fi gbówó l'Àbújá òpònú. Ìwọ nìkan ìlú èbó ń jọ lójú pọ̀ ìwọ nìkan ló wà ọkọ lọ. Ó dà pé ní fámìlì yìí ẹnìyẹn kò lọ ìlú èbó rí ìwọ nìkan ló wà ọkọ lọ. Kí wọ́n ti sọ̀rọ̀ láti mọ fán tá láti mọ fi gbogbo nǹkan ìlú èbó ló fi ń bùgà lójú ara ẹ bá ìwọ jẹ́ citizen. Ẹni tó sọ pé ó bá tọ́jú tó ti wà l'Amẹ́ríkà ó bá tó pé o rò bóyá ta Ọlọ́run fan page fa Ọlọ́run fún kíní o rò bóyá ẹ̀kọ́ àtọ̀ lẹ́ni ó wá ń sọ wípé ìwọ ọmọọgbọ́n tẹlifí bring page down tó bá bring page mi down ò ní ṣoríire tó bá bring page mi down ò ní ṣoríire tí ọmọọgbọ́n tó lè bring ẹ̀ down mo ti gbọ́ mo ti gbọ́ ṣe ìgbà sí yọ́sọ́dọ̀ àyọ́gbọ́ ẹ̀sẹ̀ àmọ́tẹ́sẹ́ ẹmọ́tẹ́sí page Awíkókó Facebook page bá sí yọ́sọ́dọ̀ àyọ́gbọ́ já tẹ̀sẹ̀ bọ́ sọ̀kòtò kan náà báwọn dé gbọ́dọ̀ ẹ̀tàn. Àti gbọ́ bọ́ bàbá wa Olúbàdàn fi Ìbàdàn
I will continue saying it. Ẹ lọ bá wa tún àyè kíní ṣe. Má jẹ́ ó bàjẹ́ lórí yín. Ọmọ yín náà ni o. Ààrẹ Almaroof, mo ti sọ, èmi ò ní bá Ìbàdàn jà o. Mi ò dẹ̀ ní bú èbú. ẹgbẹ́ nu fùsọ̀n ó bàbá náà jẹ́ òbí èbú orí kí ìbàdàn lè tó sí kí látàárọ̀ òponu ẹni tí ò lọ́pọlọ kan ẹ wá gbọ́ wá ní bàbá wa Baládọjà ọ̀nà òun lòun ò bá sọ láti ìjọ tó ti mú wá sí prógrámù ẹ̀ ó ẹ lọ wo prógrámù ẹ̀ kò pé kò ṣe prógrámù kó sọ pé kábíyèsí Aláàfin Ọ̀yọ́ mo sì lámùràn kan tó fẹ́ gbà yín ẹ bá jẹ́ kábíyèsí fẹ́ ṣe kábíyèsí àgbàmọ́ gbà ni ó ṣe prógrámù kó advice kábíyèsí Aláàfin Ọ̀yọ́ rí. ìwọ náà sáré pé ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ sí lágbà tọ́rọ̀ ti Baládọjà ṣẹlẹ̀ sí ikú wọn gbọ́ wọn ò gbọ́wọ́ wọn kún sí àwọn òkú sàmà ó ṣe prógrámù kó advice kábíyèsí Aláàfin Ọ̀yọ́. bàbá ọba Aládọjà náà ló mú lòun advice ọba Aládọjà náà lòun advice so ìwọ náà ti di pé ó wà gbé ẹni táwọn wá ní ìwọ ló dálẹ̀ ó wá ń yarí pé kí ló dálẹ̀ èmi ò lérò pé ọkọ tí ń bọ sọ sáwọn pé gbogbo tá à ń ṣe yìí ìtàn ni à ń kọ́ tán ni tó ń gbò bá dọjọ́ iwájú gbogbo tèmi ń ṣe yìí àyè ó kọ́lẹ̀ gbogbo èyí tí wọn náà sì ń ṣe yìí ìwà àti bọ̀dá báàsì tẹ́ ẹ̀ fi tàn dàrú tẹ́ ẹ̀ fi tàn rú tẹ́ ẹ̀ ń rú bíi kólé bíi kójá bíi kówó ayé ń kọ ìtàn tiẹ̀ náà lẹ̀ tó bá ti bí ọ̀dà tún sọ̀rọ̀ kó o tún tàn sí mi yín tún láwùndì èmi sọmọ lọ lílọ Mẹ́sì wá tó ti gbọ́ èmi sọmọ lọ lílọ Mẹ́sì wá gbẹ̀yìn olólùfẹ́ wa tẹ́ ẹ̀ wò káàkiri àgbáláyé ọ̀nà tí Mọ̀rúfù olóko bíi building material ọ̀nà tó ṣe ni tó fi tàwọn sí wa tó fi tàwọn sí mi nínú fọ́nà nǹkan ní ìsìn báyìí kò mọ̀ bóyá èmi ló fẹ́ ṣe sẹ́wọ́n fún ni àbólúbàdàn kò mọ̀ tó fẹ́ ṣe àti ti gbọ́ yín wọn lẹ́ni ti sálọ Àbújá Tinubu lẹ́tí fẹ́ náà ṣe Mákindé pẹ̀lú ojú tẹ́bí wọn ni fún ojú tẹ́bí wọn ní láṣẹ lọ́wọ́ lónìí mọ̀ láṣẹ lọ́wọ́ pa ó kí wa lẹ́làbọ̀rú ẹ̀làbọ̀yè pọ̀jùṣẹ́.